tẹ́ bá wo nínú interview tí Ìtẹ̀lẹ̀ sọ kò sọ̀rọ̀ púpọ̀ ṣùgbọ́n ìwọ̀nba tó sọ yẹn ó sọ̀rọ̀ ọ̀dàlẹ̀ lẹ́nu ó sọ̀rọ̀ betrayal lẹ́nu ó tún fi ọgbẹ́ inú sí n tó wà nínú ọkàn Austin Emmanuel tẹ́lẹ̀ téèyí jẹ́ kí n mọ̀ wípé Ìtẹ̀lẹ̀ mọ̀ ṣe ń tó ṣe. ẹ̀yin èèyàn wa arákùnrin òṣèré tí ẹ̀ ń wò lójú àwòrán yìí a mọ̀ wípé púpọ̀ lára yín ò mọ̀ ọ́n ṣùgbọ́n arákùnrin jẹ́ èèyàn tó súnmọ́ àwọn Austin Emmanuel àti Ìtẹ̀lẹ̀ nígbà náà lọ́hùn-ún ló ń sọ bí gbogbo ọ̀rọ̀ náà bí ó ṣe rí láti bẹ̀rẹ̀ títí dé òpin. ẹ̀yin èèyàn wa ẹ jẹ́ ká gbọ́ látẹnu arákùnrin yìí. ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ ní gbogbo bíkíbi tẹ́ ti ń wò mí very quick one mi ò fẹ́ pẹ́ lórí ọ̀rọ̀ yìí mo kàn fẹ́ sáré sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Ìtẹ̀lẹ̀ àti Austin Emmanuel tó ti padà jẹ wá. ṣe rí màá kọ́kọ́ sọ̀rọ̀ lórí màá ṣe fídíò mi but èyí tí mo kọ́kọ́ fẹ́ sọ yìí mo kọ́kọ́ fẹ́ sọ̀rọ̀ lórí Austin Emmanuel àti Ìtẹ̀lẹ̀. ṣe rí ó ṣe mí láàánú púpọ̀ bọ̀ kò jẹ́ tuntun sírò àwa báyìí nítorí pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn ti darú àwa so kò ní mí nì sẹ́mi. Austin ò bá má bọ́ síta ṣe fídíò lórí ọ̀rọ̀ yìí rárá ṣùgbọ́n reason tó sì ń ṣe bọ́ síta ṣe fídíò lórí ọ̀rọ̀ yìí pé ó dùn wọnú iṣan ó ti overcome ẹ̀ bọ́kọ̀ fi wípé kóun sọ síta bó ṣe sọ síta yẹn mi ò rí ní rí wípé ó fẹ́ fi ba Ìtẹ̀lẹ̀ jẹ́ kò rí bẹ́ẹ̀ nítorí wípé wọ́n máa ní ṣó ti ṣe é rí Haúsá lọ́nà máa ń sábà béèrè bẹ́ẹ̀ tó bá polówó oògùn fún. ṣe rí if you know what it takes to be betrayed or to be neglected by your friend ẹ máa understand aspect tí Austin Emmanuel ti ń sọ̀rọ̀ ṣùgbọ́n ẹ̀dá tí èèyàn ò tí ì darí mi ò expect pé ẹ máa understand aspect tí Austin Emmanuel fi ń sọ̀rọ̀ rárá. If you have never been betrayed before, you will not understand what Austin Emmanuel is going through or what he's saying. Do you know? Ṣé mo rò pé mọ what it takes? Kẹ́ ẹ fi táìmù yín fún ènìyàn, kẹ́ ẹ dúró ti ènìyàn, kó wá dìgbà tí yín, kó dẹ̀ gbàgbé yín. Ẹlòmíà sọ wípé à ń ṣe oore fún èèyàn náà, kò jẹ́ kó jókòó ti oore. No, life is all about give and take. Tí n bá ṣe fún ẹ ṣe fún mi lọ̀rọ̀ ilé ayé. Tó bá ń kí èèyàn lójoojúmọ́ tẹ́nìyàn ò bá kí ẹ mọ́ ó máa sú ẹ láti kí ẹnìyẹn that is how life is. Kò wá sí nǹkan kan tó da nílé ayé tó o fẹ́ o gbúdọ̀ fi nǹkan kan lẹ̀ láti gba nǹkan tó da bọ́rọ̀ ilé ayé ṣe rí nìyẹn. Ìtẹ̀lẹ̀ ṣe ó grant interview kan láìpẹ́ bí a ti tó bí ọ̀sẹ̀ 2 sí 3 mo intentionally máa sọ̀rọ̀ sórí ọ̀rọ̀ yẹn mọ́ mo ní ó ti lọ ká gbàgbé ẹ̀ mi ò mọ̀ pé ó máa padà jẹ jáde. Tẹ́ bá wo nínú interview tí Ìtẹ̀lẹ̀ sọ kò sọ̀rọ̀ púpọ̀ ṣùgbọ́n ìwọ̀nba tó sọ yẹn ó sọ̀rọ̀ ọ̀dàlẹ̀ lẹ́nu ó sọ̀rọ̀ betrayal lẹ́nu ó tún fi ọgbẹ́ inú sí n tó wà nínú ọkàn Austin Emmanuel tẹ́lẹ̀ téèyí jẹ́ kí n mọ̀ wípé Ìtẹ̀lẹ̀ mọ̀ ṣe ń tó ṣe. ṣe rí gbogbo ìgbà tí Austin Emmanuel pọn Ìtẹ̀lẹ̀ ń pé ṣe báyìí inú báyìí bó fi tó ń fún níṣẹ́ back to back inú Ìtẹ̀lẹ̀ ò dùn sí Austin Emmanuel ó ń ṣe Ìtẹ̀lẹ̀ bíi pé kóun wà ní ipò yẹn. Nínú ọ̀rọ̀ díẹ̀ tí Ìtẹ̀lẹ̀ sọ nínú interview yẹn in tó bá wà lẹ́rìn ẹ̀yin méjèèjì ẹ gbúdọ̀ sọ síta kára ilé máa má fojú ibi wòyàn because already I am seeing Ìtẹ̀lẹ̀ as a betrayer mo ti rí Ìtẹ̀lẹ̀ bíi betrayer. How can you come a live interview kó máa sọ pé Austin Emmanuel is not your friend? Ta ló ń sọ yẹn fún? Who are you saying that to? Ṣé ẹ̀yin èèyàn máa ń gbàgbé ọ̀rọ̀ very soon ni? Austin Ìtẹ̀lẹ̀ ó jáde lẹ́nu láti sọ fún ẹ wípé sọ jáde lẹ́nu wípé ìwọ àti Austin Emmanuel ẹ̀ ń ṣọ̀rẹ́. You were best man for this guy lọ́jọ́ wedding ẹ̀ though I don't know nígbà tó ṣe wedding but he said it with his mouth. Ṣé ìtawà rí ń kọ́? Mo rántí gbogbo ìgbà yẹn lọ́dún yẹn lọ́hùn every location tí Austin bá ń lọ wàá participate nínú ẹ̀ ìwọ lè má ó ti pẹ́ ó tí ẹ lè mọ̀ mí láwùrọ̀ àgbàdo ni mò ń sọ lágbàdo. Ìwọ ní kọ́kọ́ ló ti ṣerú ọ̀rọ̀ yìí o wúgbà kan náà ti ṣerú ọ̀rọ̀ yìí Àyọ̀ká la máa ń pè àǹtí Àyọ̀ká a pàdé ní bẹ́ẹ̀dẹ̀ kan mo ní mo mọ̀ yín mo ní ọmọ ẹni báyìí báyìí látọ̀dọ̀ bàbá Jàngólà àǹtí Àyọ̀ká ṣe bíi pé kò gbẹ́ni tó ń jẹ́ Jàngólà rí ó dẹ̀ snob away. I was like ṣé bílẹ̀ ayé ṣe rí lélẹ̀ ayé mà níkà o
ládùúrú ipa tí bàbá Jàngólà kó, mo lè ka ìmọ̀ye artist tó ń wà lọ́dọ̀ bàbá Jàngólà lọ́dún náà lọ́hùn. Èwo ló ń gbóríyìn fún bàbá Jàngólà? Wọn àti ẹ̀ ń dárúkọ ẹ̀ débi pọ́n ń gbóríyìn fún. Ìtorí ẹ̀mọ́ ẹni is not new thing to me, but ìtẹ̀lẹ̀ máa rántí ọjọ́ ọ̀la. Gbogbo ìgbà tí Austin Emmanuel wà nípò yẹn tó ń ṣe yẹn, ó ń ṣe é bí pé ó kó wà nínú ipò yẹn, enviness wà pẹ̀lú enviness and trade and hatred ló fi ń bá Austin Emmanuel rìn nígbà yẹn. Ó ti show nínú interview tó grant of recent. Ẹ máa rántí ọ̀la nu gbogbo ohun tẹ́ bá ń ṣe. Ilé ayé ò rí báyìí. Mélòó ni ilé ayé? Gbà fọ́gá ẹ, jẹ́ gbà fọ́gá ẹ. Kò dẹ̀ wá sánpọ̀ ọmọṣẹ́ ló jẹ́, ó nà rẹ ló jẹ́ torí kò òun ṣọmọṣẹ́. But ó fà ẹ́ mọ́ra. Ó fà ẹ́ mọ́ra. Give him the accolade. Gbé fún. He tried in your life. Do you know how many movies this guy have done? Back to back. Ṣó nọ́ọ̀sẹ̀ kan ṣáà tí fíìmù máa jáde tí kò ń ṣe Austin Emmanuel ló ṣe ṣá? Ṣó possible? Láyé VCD. In fact, tí ìtẹ̀lẹ̀ bá lè ṣerú eléyìí. Anyway, kò sí wàhálà. A tún máa padà ránra wa létí. Mi ò ní sọ jù bẹ́ẹ̀ lọ for now. Godwinson lórúkọ táyé ń pè mí. Tá tún fi máa pàdé. Mo sọ wípé ire o.